ẹ̀yin èèyàn mi Pastor Nasiru tó ti sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀wárì tán wá sọ lẹ́nu náà sọ yìí in fact no ẹ̀yin gan mọ̀ pé ó kì í síbẹ̀ gidi gan ni tẹ́ bá rántí fídíò kan tán ṣe ní on the 6th ẹ máa rí lórí program lórí channel yìí lórí òjíṣẹ́ tí bàbá yìí sọ pé Tinubu ìjọba ó máa fi ṣe yẹ̀yẹ́ ẹjọ́ tán sọ gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ṣì ń sọ on the 6th náà ṣì ṣe program yẹn ó ní ìjọba Tinubu ó náà máa fi Tinubu ṣe yẹ̀yẹ́ ẹjọ́ ṣé wọ́n fi ṣe yẹ̀yẹ́ June 12 ẹ̀rí bàbá bí president ní ṣe ń dànù àbẹ́rẹ́ bó ṣe ń dànù ṣé wàá rìn tó tẹ̀ àti wá sọ tí bàbá tún wá sọ ìfàgbọ́n mo wá ń like bàbá yẹn gidi gan ni ṣé wàá rìn tó tún wá sọ lọ́tẹ̀ yìí èmi gan mọ̀ pé ó máa wá sí ìmúṣẹ èpè kọ́ kò ń ṣèpè because a mọ̀ yí pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn ò ní lè gbàdúrà débi kan máa lè sọ pé kí nǹkan yẹn máa ṣẹ̀sùn kó máa ṣe bẹ́ẹ̀ ni ṣé ti gbọ́ báyìí pé ìjọba Tinubu yìí ó máa da stéètì mẹ́ta rú Tinubu máa da stéètì mẹ́ta rú tó yẹ pé the whole world máa mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ẹ wo kó má jẹ́ pé ẹnu tèmi nìkan lẹ ti máa wá gbọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ lẹ́nu àwọn bàbá wa Nasiru ó yá ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí wọ́n sọ mọ́ wo agbẹ́ta kẹ́ bá mi mú fídíò yìí kẹ́ bá mi ṣí kẹ́ wá bá mi kíìpù ṣe níbi tó ti sọ ọ̀rọ̀ mẹ́ta yẹn fún ìjọba Tinubu tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ kẹ́ bá mi ṣí kọ́ọ̀tì ibẹ̀ yẹn kẹ́ ṣí because by the time tó máa wá sí ìmúṣẹ nílé ìgbàgbé ńjọ́ náà ó yẹ ẹja jọ wá lọ gbọ́. Mercy to the world, to Nigerians. To beloved. Iṣẹ́ ìránṣẹ́ sí orílẹ̀-èdè àti sí àwọn àyànfẹ́. Lẹ́yìn yẹn, a wá lọ sínú sẹ́sàn kẹta ìpàdé Olúwàgbèjà Abíamọ tó pé ọdún míì lónìí. Ibi tá a dẹ̀ ti fẹ́ ṣiṣẹ́ ní òmìnira lọ́wọ́ ogun. Ẹni ṣiṣẹ́ wà lóòrò, ẹni máa jẹ́ wà ní ibùjẹ. Ìwé tá a máa lò, tẹ́ẹ̀sì tá a máa lò, ó wà nínú ìwé Mark 6:30-31. Àbí Mark 6:30-31 ní ìwé tí a máa lò. Hallelujah. Hallelujah. Mark 6:30-31 ní ibi tá a fẹ́ lò fún àwọn abiyamọ. Ẹ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí mo fẹ́ kí ẹ kọ́lẹ̀. Mo sọ ìkan fún wa ní ọjọ́ kẹfà oṣù kẹfà. Mo sọ kan fún wa lọ́jọ́ kẹsàn-án. Mo sọ fún wa ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí. Ìní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún yìí. Ẹ gbọ́ ohun mìíràn tí mo fẹ́ sọ fún wa. Mo sọ fún wa ní ọjọ́ kẹfà oṣù kẹfà. Mo ní mo rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Mo rí pé ó wà ní ibi gbàngán ńlá kan. Ó ṣubú, wọ́n fà á, ó já sínú kòtò. Ó ṣubú lulẹ̀, àwa tá a bá rí lórí mídíà ní oṣù yìí. Mo láìpẹ́ rẹ̀ mo wá rí wípé mo rí lórí àìtàn. Aṣọ tó wà ń bẹ̀ jẹ́ aṣọ tó ya tí ò wá òkè, aṣọ ògbó. Ó wá ń sunkún wá mú ìkàsẹ́nu. Olúwa mo béèrè pé kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ. Ọba àwọn bá sọ fún mi pé bí ò bá gbàdúrà dáadáa ká béèrè àánú dáadáa pé ìjọba rẹ̀ yóò ṣubú. Èkejì yóò dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣẹ̀sín àti àbùkùn. Ní àná ọjọ́ 12 gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí mídíà ẹ rí bó ṣe ṣubú. Ta lórí kíní yẹn tó ṣubú galata kò tí ì pọ́jọ́ mẹ́rin mo sọ fún wa o. Ìṣòro tí Nàìjíríà ní ni wípé
ẹni tó lóko tó lókìkí náà gbàgbé pé Ọlọ́run ń lò. Take note. A tó gbọ́ ohun mẹ́ta tí mo fẹ́ sọ ká tó lọ ìpàdé tí ẹni ṣiṣẹ́ wà lóòrùn, ogun ẹni ṣiṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà bòjì. Number one, mo rí ààrẹ Tinubu, ó wà nù plane. Nínú plane yẹn, ó gúnlẹ̀ sí ìlú Kano. Ó gbé kínní tá a fi máa ṣe oko oyin láyé àtijọ́ nílùú òkè. Kínní tá a fi lọ ń kó oyin, iná tá a máa kó pàrágájọ tá a fi lọ ń kó oyin nínú igbó yẹn, tá a máa taná sí láti fi jó oyin, láti fi lé oyin wọnú igi ká lè kó oyin yẹn, iná yẹn ló gbé dání. Ó dẹ̀ tẹ́ ẹ bọ governor office ní Kano, iná yẹn dẹ̀ ń jó. Bó ṣe ń jó tán, ó tó dìde kúrò ńbẹ̀ pẹ̀lú plane, ó tó lọ sí assembly, house of assembly, government office, ó tó balẹ̀ ní Kano, ó tó tẹ̀ náà ẹ̀sọ́ tó ń jó. Ó tó gbéra nínú plane yẹn, ó tó forí lé. Ìgbà tí mo máa wo ti plane yẹn, ó lọ gún rivers. Ó tún gbé iná yẹn, ó tó tẹ̀ bọ inú kínní. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé state mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kíjọba Tinubu tó parí yóò da state mẹ́tẹ̀ẹ̀ta yẹn rú. Yóò dẹ̀ dá wàhálà tí ẹnìkan kan ò nílé kó náà rẹ̀. Pé iná tí mo rí tó dáná pé yóò dáná wàhálà tí ẹnìkan kan tí ò nílé kápá rẹ̀ sílẹ̀ ní state mẹ́ta. Tí state mẹ́ta yẹn ò bá gbàdúrà dáadáa, wàhálà ńlá yóò ṣẹlẹ̀ ní state mẹ́ta. Bá a bá dẹ̀ wo ṣe kí ni tá a máa fi sọ pé wọ́n declare state of emergency, ó máa wáyé nínú state mẹ́ta. Ẹ lọ kọ́ lẹ́ o, ó máa dá wàhálà tí ò ní ṣe é parí, tó dẹ̀ máa di international, tí gbogbo international máa dá sí. Ìjọba Tinubu àti Tinubu máa dá wàhálà sí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta, state mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ẹ lọ kọ́ sílẹ̀, that is number one. Number two, ọba àwọn bá sọ fún mi wípé kí pẹ̀lẹ́ o, ní ìlú Ọ̀yọ́, pé òun tó wá sọ fún mi lẹ́ẹ̀kan sí o, kò ní í sí àlàáfíà ní ìjọba ọdún tó kù tí Ṣèyí Mákindé fẹ́ lò lọ́yọ̀ọ́. Bó ti ń da ibì kan rú ni yóò máa da ibì míì rú. Mo rí kínní àdá lọ́wọ́ ẹ̀ tó dẹ̀bẹ̀ fífi sá lógo ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ń sa kéékèèké. Ọba àwọn bá wí pé kò ní í sí ìlú yẹn, ó ti sọ fún mi tipẹ́ mo ti sọ o, kò ní í sí àlàáfíà ní ìlú Ọ̀yọ́ state. Bá ti ń kúrò nìbàdàn náà máa padà sí Ògbómọ̀ṣọ́, bá ti kúrò l'Ógbómọ̀ṣọ́ náà máa padà lọ́yọ̀ọ́, pé kò ní í ṣàlàáfíà nínú ìjọba rẹ o, yóò da gbogbo ìlú yẹn rú kó tó lọ. Ẹ kọ́ lẹ́ o, gbogbo tí yóò bá máa ṣe, yóò máa ṣe pé àfẹ̀mí, kò ní ṣe àfẹ̀yàn sí. Ọba Ọ̀yọ́, ọba àwọn bá sọ fún mi pé ọba Ọ̀yọ́ Mákindé ti yàn o, ṣùgbọ́n ìjọba tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ tó bá ti yàn tán yóò yọ ọba yẹn. Gandhi ọba Ògbómọ̀ṣọ́, Olúwa sọ pé kó gbàdúrà dáadáa kó má ti yọ, ó ṣeé ṣe lọ́jọ́ ọ̀la kan ti remove ẹ̀. Ẹ kọ́lẹ̀. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé nínú àwọn àgbà ilẹ̀ Yorùbá, nílẹ̀ Yorùbá gangan, tá a mà láwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá gangan, nínú àwọn àgbà ilẹ̀ Yorùbá ti ń lọ. Mímọ́ tá a lè gbà àfi tí ọba àwọn ọba tó bá fi àánú rà wọ́n padà, nítorí pé àkókò yìí a ní ìdí àgbà nílẹ̀ Yorùbá tí yóò mú wa kúrò ní ìgbèkùn amúnisìn kí wọ́n tó lọ. Hallelujah. Mi ò gbọ́ dáadáa. Ní ìparí, gómìnà Ayédatiwa
ní Oǹdó tó bá rò pé òun wà ní ipò gómìnà pé opportunity yẹn lòun máa fi wọlé ìbò ó máa le díẹ̀ fún o àfi àánú nìkan àti pàápàá tí ò bá ṣọ́ra àwọn local government ẹ̀ gangan wọ́n á jákulẹ̀ wọ́n á bàjà débi pé wọ́n á remove ẹ̀ ṣùgbọ́n tó bá gbàdúrà tó béèrè àánú tó wo gbogbo tí Ọlọ́run bá ṣe ó ṣeé ṣe ẹṣin tiẹ̀ kó sáré ṣáájú ẹṣin ti Agboola àtàwọn tó kù torí Ọlọ́run sọ fún èmi wípé ọmọ oore ọ̀fẹ́ ni ẹ pàtẹ́wọ́ fún Jésù. àwọn ò ní ṣaláìsọ ohùn àwọn ọ̀run nítorí pé àkókò yóò gbọ́dọ̀ jìyà kí lolúwa wí kò gbọ́dọ̀ jìyà kí lolúwa wí. ó tí mo sọ nìyẹn ìbò Ondo State máa mì ṣùgbọ́n Ọlọ́run máa gba àkóso kẹ́yìn. mo rí wọ́n bí ìjọba PDP ṣubú ní Edo State tí wọ́n rúùlù wọn lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n kò wá sí tí àánú ò lè ṣe kíni o tí ò lè ṣe tí àánú bá sọ̀rọ̀ ó ṣeé ṣe kí ó dúró ṣùgbọ́n ní ti ọ̀run for now mo rí i pé wọ́n bí ìjọba yẹn ṣubú ní Edo State kò wá sí tí àánú gangan ò lè ṣe kíni tí ò lè ṣe ẹ pàtó fún Jésù. ẹ gbọ́ o eléyìí general tí gbogbo ọmọ ẹ̀yin abiyamọ tí ẹ wá síbí lónìí ọba àwọn bá sọ fún mi pé ní dédé aago 3 ọ̀sán òní kí gbogbo yín kọ orúkọ ọmọ yín kí n dẹ̀ anoint orúkọ àwọn ọmọ yẹn àti bó jẹ́ mídíà ni wọ́n anoint ẹ̀ through Holy Spirit but physical lolúwa ní kí n anoint ẹ̀ dédé aago 3 ọ̀sán gééré. Finally ẹgbọ́n ẹ tó ní ayé àtọ̀ ní kí n sọ fún gbogbo ẹ̀yin tí ẹ wá ṣèpàdé ọdún yìí Olúwa wí pé tí ọkùnrin míì bá gun orí àyà rẹ nínú ìgbéyàwó kó o tó kúrò bí àdọ̀rí mídíà ni àbí kínní ni kó o jẹ́wọ́ má wàá jẹ́wọ́ fún mi gbé bíbélì kó o jẹ́wọ́ lórí ẹ̀ kó o dẹ̀ dá májẹ̀mú pé mi ò ní ṣerú ẹ̀ mà bí ogun ò bá wá ṣẹ́ fún ọmọ yẹn ó jẹ́ pé Ọlọ́run ò pè mí mọ́ nìyẹn bọ́ tó o bá mọ̀ pé ó sì máa continue kí o ní irú ọkùnrin ó máa gun àyà kò ní ìdí kó o ṣe o ní ìdí kó o ṣe o bọ́ tó o mọ̀ pé lẹ́yìn òní èyí tó ti ṣẹ́yìn pé ìgbà ìmọ̀ ni lọ́kọ́lẹ̀ mo máa ná ètò orúkọ àwọn ọmọ yẹn take note. Finally wọ́n sọ fún yín nípa pléènì àtàwọn olórí orílẹ̀-èdè tó ń já tó kú ìkan tó ṣẹlẹ̀ níjẹta o vice president ìkan tó ṣe kíni o tó kú sí pléènì. ẹ̀yin àyànfẹ́ mi ò gbé eléyìí kalẹ̀ láti fi ara mi hàn ṣùgbọ́n nínú ìran tí a wà lọ́wọ́lọ́wọ́ ìyà ò gbọ́dọ̀ jẹ wá a gbọ́dọ̀ ní ohùn ọ̀run lóòótọ́ ebi ń pa mí o mò ń jìyà o ẹ rí i pé a parí ètò kan lẹ́ẹ̀kan ká tó máa sáré omi káàkiri tá a fẹ́ pín ni tó bá jẹ́ pé owó wà tí gbogbo ẹ̀ dùn mélòó làwọn táwa ń bí a sì gbọ́dọ̀ pọ́n omi lónìí a sì ẹ̀ lọ wá ní. ìyẹn ò wá ní pé ká torí yẹn máa sọ̀sọ́kúsọ never a ní padà nínú Olúwa ebi nìkan lè sún lè fìyà ó lè fi pa wá àìní àtìpọ́njú nìkan ló lè gbé dìde fún wa ṣùgbọ́n pé a padà yẹn a ò ní padà a ti fi ẹ̀mí wa lélẹ̀ kó gbà jùgbà tí a padà lẹ́yìn ẹ̀ hallelujah hallelujah
Finally, ẹ gbọ́ ẹ lọ ẹ kọ nọ́mbà mi lẹ́ 08038030562. My name remain the same, Israel Nasiri Olúwagbémidìde. Ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ tó kẹ́yìn. Ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ tó kẹ́yìn. Ìjọba tí ń lọ lọ́wọ́ yìí. Ìjọba tí ń lọ lọ́wọ́ yìí. Mo rí àsíá Nàìjíríà tá ń lọ́lù báyìí. Tá ń lọ́lù báyìí. Olúwa kí ló lè mo ṣe ipá kí n lè wò ó kó nànà kò nà. Olúwa sọ pé ìjọba tí ń lọ lọ́wọ́ yìí ó ti lọ́jú lù nínú ẹ̀mí. Ẹ tí ó sì máa tu kó nà àfíànú nìkan. Tí àwọn ìjọba tí ń lọ lọ́wọ́ yìí àti Nàìjíríà bá fẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà. Táwọn bá dẹ̀ fẹ́ ká sọ pé bàbá wọn ni wọ́n rà wọn ọ̀rá ìyá wọn. Ẹ mọ̀ ìjọba tó ń dá èèyàn padà lọ sẹ́yìn. Ní 29 wọ́n ṣe 25 unbreakable democracy day. Ó tó di on the 12 wọ́n tó sọ pé on the 12 tó ní democracy day. Àwa mọ ọjọ́ democracy ta ní ìjọba ẹ̀tàn. Ìjọba tó celebrate unfulfilled heroes. Lóòótọ́ ni gbogbo wa dìbò f'Abíọ́lá ṣùgbọ́n kò fulfill. Abiola election is not democracy. It's a democratic and demo destroyers. Wọ́n bá èmi fún àwọn ọdún yẹn nìkan ni mo dìbò kẹ́yìn. Lẹ́yìn yẹn mo dẹ̀ ti bá Ọlọ́run dáwọ́ jẹ̀bi títí wọ́n fi jáde láyé ní ìpẹ́lẹ́ tí ó dìbò mà. Ìbò tí a dì tí ó jẹ́ number 1 ìbò nìyẹn but it's unfulfilled election. Ó kú kò fulfill. Ogun Abíọ́lá ò ní jà wá. Ẹ ṣàmì dáadáa. Ogun ẹni ṣiṣẹ́ wà lóòrùn. Ẹni máa jẹ́ wà. Ogun Awólọ́wọ̀ ò ní jà wá. Ogun ẹni ṣiṣẹ́ wà lóòrùn. Ẹni máa jẹ́ wà. Wọ́n wá ń fi Abíọ́lá jẹun. Wọ́n fa Awólọ́wọ̀ jẹun. Awólọ́wọ̀ fún ara. Abíọ́lá fún ara ẹ̀. Wọ́n fìfì. Wọ́n wá fi wọ́n tàn wá. Abiola la máa celebrate democracy day. Títí Jésù yóò fi dé 29 May 29 May 29 May every year he made democracy day. Either they like it or not. Kò lè yí padà títí Jésù yóò fi dé. Olórí burúkú ni àwọn gómìnà tí í ṣe APC tí wọ́n celebrate on the 12th as a democracy day. They are foolish governor. They are foolish state. Báwo ló ṣe máa òtítọ́ tó máa wọnú igbó náà? Wọ́n ò gbéjọba fún Abíọ́lá ní on the 12th. Wọ́n ò ṣe kí ni o? Wọ́n ò gbéjọba fún. It's not a democracy day. Unfulfilled heroes ni bàbá Abíọ́lá. Unfulfilled hero. Ogun ẹni máa jẹ́ wà lóòrùn. Ẹni ṣiṣẹ́ wà lóòrùn. Ẹni máa jẹ́ wà níbùdí. Kí n tó parí mẹ́sẹ̀jì àgbáyé àti ti Nàìjíríà. Ẹ gbọ́ ìwé Mark 6:30-31. Kí n tó parí mẹ́sẹ̀jì àgbáyé. Mark 6:30-31. Àwọn àpọ́sẹ́lì kó ara wọn jọ sọ́dọ̀ Jésù. Wọ́n ròyìn ohun gbogbo tí wọ́n ti ṣe fún un àti ohun gbogbo tí wọ́n ti kọ́ni. Ó sì wí fún wọn pé ẹ wá ẹ̀yin tìkálára yín sí ibi jù ní apá kan kí ẹ sì sinmi díẹ̀. Kí ẹ ṣe kí ni o? Ẹ kà tán níbẹ̀ yẹn. Ẹ kà tán nítorí kí ni? Ibi tí mo fẹ́ mú yẹn ẹ ka ibẹ̀ tán dáadáa. Màmá kà á, màmá tíṣà kà á. Ibẹ̀ ni mo fẹ́ mú. Ẹ wá ẹ̀yin tìkálára yín sí ibi jù. Ṣé ibẹ̀ ló fẹ́ jókòó sí ni? Ẹjọ́ ṣẹ́ẹ̀tì mo ti wà níbi tí mo ń lọ.
ẹgbẹ́ ẹ̀yin tìkálá iṣẹ́ apá kan ẹ sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó wá wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó wá wọn ò ráyè láti jẹun ẹ dìde ẹ̀yin tẹ́ fẹ́ jẹun jọ mọ́ ẹ dìde ẹ̀yin tẹ́ fẹ́ jẹun lẹ́yìn iṣẹ́ ẹ dìde ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wá wọ́n dẹ̀ ń lọ bẹ́ẹ̀ wọ́n bímọ mẹ́wàá ìṣerere ọmọ wọn ó dẹ̀ dúró títí ìgbà tán kú tán nìṣeré ṣẹ̀ jáde inú ìgbèkùn wọ́n gba àwẹ̀ wọ́n gbàdúrà wọ́n jìyà wọ́n ṣiṣẹ́ ẹ wo iṣẹ́ tí bàbá Akíndayọ̀ mi ṣe ipò lọ tán ní èrè iṣẹ́ bu jáde ẹ wo iṣẹ́ tí bàbá Lọlá ṣe ẹ wò ó ipò lọ tán làwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ yẹn jẹun ẹ wo ìgbé ayé Abíọ́lá ó jìyà ó ṣe gbogbo nǹkan ipò lọ tán gbogbo àwọn tó wá sọ pé àwọn fún ní ọjọ́ ikú yìí gbogbo wọn ló dìtẹ̀ mọ́ nàdá kò dìtẹ̀ mọ́ gbogbo wọn dìtẹ̀ mọ́ àwọn èèyàn iná pàápàá wọ́n dìtẹ̀ mọ́ Abíọ́lá torí Abíọ́lá yìí ṣe AD SDP ní Abíọ́lá ìjọba Tinubu nígbà yẹn AD ní agbóparọ́ kí ni pátì wọn nígbà yẹn BACA ìbírí kan AD àbí kankan ìjọba hallelujah ìjọba Tinubu gbà náà ìjọba tilẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ wọ́n vóòtù fún wọ́n ìvóòtù fún Abíọ́lá nígbà náà gbogbo olóyè géèṣì ẹ̀ nígbà òṣìṣẹ́ yẹn sílẹ̀ tán tó fẹ̀mí ẹ̀ wéwu tó lọ tán àwọn olúkúlùkù ẹni ṣiṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà ẹ dìde síwájú àkókò tó máa fẹ́ lò kò ju ìṣẹ́jú díẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àwọn abiyamọ iṣẹ́ ìránṣẹ́ gbogbo àgbáyé nìyẹn ẹni bá fẹ́ kó gbàdúrà ẹni bá fẹ́ kó gbàdúrà ẹ gbọ́ gọ́ọ̀mẹ̀ntì wí pé àwọn ò lè san 60,000 fún òṣìṣẹ́ ìjọba bẹ́ẹ̀ owó security vote tí wọ́n san fún state nítorí iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ ó ju oye owó táwọn sọ pé wọn ò lè ṣe kínní wọn ò lè san lọ àwọn ọmọ Nàìjíríà ń ṣiṣẹ́ àwọn kan jókòó sọ́fíìsì wọ́n kàn pín owó yẹn wọ́n kàn pín òmìnira lọ́wọ́ ogun ẹni ṣiṣẹ́ wà ẹni máa jẹ́ wà àìmọye ẹni tí mo ti gbàdúrà fún ṣẹ̀ṣẹ̀ yẹ ká gbọ́ pé Nasiru ò ní mọ́tò ṣẹ̀ṣẹ̀ yẹ ká gbọ́ pé Nasiru ò tí ì kọ́lé mo ti gbàdúrà fún gómìnà mo ti gbàdúrà fún dẹ́bùtì mo ti gbàdúrà fún èèyàn ńlá púpọ̀ mo ti ṣiṣẹ́ sílẹ̀ pọ̀ mi ò jẹ́ bóyá Ọlọ́run lérò ló ti àárọ̀ yìí ó ṣàánú mi kó tẹ̀ jẹ́ kémi náà jẹ kí n tó lọ. gbọ́ ẹ jẹ́ ìsọ̀tọ̀ fún yín kò sí má lọ má láyé o ọjọ́ ni ò tí ì kó bọ́jọ́ bá kò má lọ má ṣe kínni ó ń lọ. ẹ gbọ́ èdìdì èkejì ọ̀tọ̀ ní ire ọ̀tọ̀ ní ẹ̀tọ́ o kí ni mo sọ ọ̀tọ̀ ní ẹ̀tọ́ ayé lè gbà lọ́wọ́ ẹ ó lè tán ó lè jẹ́ tán bí ọmọ lónàkúnà ṣùgbọ́n ire títí Jésù yóò fi dé kò ní tán o. Ire ní bàbá Akíndayọ̀ mi ló sún fún bàbá Adébóyè kì í ṣẹ̀tọ́ ló fún ọ̀pọ̀ wá lọ ṣọ́ọ̀ṣì ọlọ́gbẹ̀tọ́ ọ̀pọ̀ fẹ́ gbẹ̀tọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ọ̀pọ̀ lọ́pọ̀ wá ṣiṣẹ́ ẹ̀tọ́ la fẹ́ gbà lọ́wọ́ òbí wa ẹ̀tọ́ ò ní pẹ́ tán ire dáa ju ẹ̀tọ́ lọ. ẹ̀yin ọmọ o àwọn òbí yín ti ń gbàdúrà gbogbo wa ti wà ń bí tó bá jẹ́ ẹ̀tọ́ lẹ fẹ́ gbà lọ́wọ́ wa kò ní pẹ́ tán o èsì lè já gbà lọ́wọ́ yín o. ṣùgbọ́n ire bí ọ̀nà bá dí lọ́jọ́ ọ̀la ire á sọ fún ẹ pé gbà báyìí gbà mí báyìí.
gbọ́ ìyàwó ó ní dírẹ́sì láti gbẹ̀tọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ bọ̀ tó dáa kó gba ire kì í ṣe ìbùkún. gbọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ sọ ẹlẹ́ gbogbo àgbáyé mẹ́ṣẹ́ẹ̀jì yín ni ẹ gbọ́. ọ̀gá rẹ̀ lè má mọ ènìyàn o ṣùgbọ́n kó mọ mọ́nà tán o. ẹni tó dúró kò tí ì rí ọ̀kan ká má sọ pé ẹni tí ò nà tán ọ̀rọ̀ àgbà mo sọ yẹn. kí mo sọ ọ̀gá rẹ̀ lè má mọ èèyàn ṣùgbọ́n kó ṣe kí ni o kó mọ mọ́nà tán nìbàdàn. ẹni tó dúró ò tí ì rí ọ̀kan o ká má sọ pé ẹ náwó yín ẹ pariwo ìgbèkùn àṣìṣe mọ́kòrè ìgbèkùn kí ni mo pè ó àṣìṣe mọ́kòrè akórè má jẹ nínú èrè Olúwa fàánú gbà mí tọmọtọmọ. Ìgbèkùn àṣìṣe mọ́kòrè akórè má jẹ èrè. Olúwa fàánú gbà mí o fàánú gbà mí o fàánú gbà mí o Jésù Olúwa wò ẹnáwó. Bàbá kan bẹ ní ìlú náà ìránṣẹ́ ọlọ́rọ̀ ọ̀gá àgọ́lé bí a ṣe gbọ́ ó ti gbàdúrà fún ọ nìkan nígbà ó di ọjọ́ tọ́ọ̀sì wọ́n sẹ́ndì bíi 25 million sákàǹtì for the first time. Ìgbà yẹn wọ́n ní mọ́tò ìyá àṣìyẹn ṣẹ̀ jáde tuntun wọ́n wá ran pé ká gbé lọ fún bàbá. So òru Thursday májú Friday ló kú. Owó yẹn nígbà tí ẹni ọmọ rẹ̀ nínú Olúwa rí pé bàbá tá máa fún ní 1,000 pé ló máa tètè pé ọmọ àwọn ọ̀rọ̀ tó gbàdúrà táà ṣe ní 25 million sí àti mọ́tò bọ́ọ̀sì 18 ìyá àṣìtún tí ò gbọ́ ìpè ló bá gbéra. Kí ló dé dàbá? Bàbá dé owó tán sẹ́ẹ̀dì sí ẹ̀ wọ́n ti ń pín ní àárọ̀ Sátọ̀dé. Bàbá dé bàbá ti sùn ní ọjọ́ Thursday májú Friday. Lówó ni ọ̀pọ̀lọpọ̀ owó yẹn láàlá fi ń ṣètò ìsìnkú rẹ̀ yìí. Ẹ gbariwo ọba àwọn ọba o. Ẹ pé ogun amúniṣiṣẹ́ má múni jẹnu ẹ̀ o. Olúwa gbà mí lára yọ̀ọ́yọ́. Ogun amúniṣiṣẹ́ má múni jẹnu ẹ̀ gbà mí o. Jésù Olúwa wa. Ṣé mọ́mì Adébáyọ̀ wà nínú ṣọ́ọ̀ṣì? Mọ́mì Adébáyọ̀ àgà mo dẹ̀ rí ẹ̀mí ẹ̀ láàrin wa. Ọgọ̀ ọba àwọn ọba ọgọ̀ ẹ̀rù ọba ni mo bá ẹ̀rù ọba ni mo bá ayérayé mo bẹ̀rù rẹ o. ẹ̀rù ọba ni mo bá ayérayé mo bẹ̀rù rẹ o. ẹ̀rù ọba ni mo bá ayérayé mo bẹ̀rù rẹ o. ẹ̀rù ọba ni mo bá ayérayé
mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Obìnrin tó jókòó yẹn, kí ló ṣe? Amen. Kí ló ṣe? Olóyún. Ṣé olóyún ni ẹni? Olórí ẹ̀hún. Àjọ tó bá ti di díẹ̀díẹ̀, wàá máa dìde, wàá máa jókòó. Ó mọ àkókò yìí ni. Ọwọ́ ẹ̀rù ọba ni mo bá o. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. 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 ayérayé mo bẹ̀rù rẹ o. 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 Àgbọ̀ bí ò bá rí nǹkan mú ní last section ní ìṣẹ́jú yìí, ó ṣeé ṣe kéèyàn yẹn ṣòfò òní nìyẹn. Ẹnáwó ẹ̀rù ọba ni mo bá. 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 Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ayérayé mo bẹ̀rù rẹ. ẹ̀rù ọba ni mo bá. Ẹnáwó ẹnáwó ìwọ ìjọba tó ń kó ẹ̀tọ́ mi lọ sọ́dọ̀ ẹlòmíì, ẹ gbiná láàárọ̀ yìí. Òkùnkùn súnmọ́ èso fẹ́ jẹ́ káwọn kan rọrọ̀ sọ ká má bàa bọ́. Ẹnáwó 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 náà. Ìwọ ìjọba tẹ́ ẹ máa ń darí ẹ̀tọ́ mi sọ́dọ̀ ẹlòmíì. Oyè gbiná lọ́rọ̀ oyè. Ó kọjá Jésù. Ìjọba tó ń darí ẹ̀tọ́ mi sọ́dọ̀.